Ẹ káàárọ̀, Olúwakẹ́mi yín ló tún dé, olórí ìrẹ́zẹ̀. Mo máa ń sọ ní gbogbo ìgbà pé èjì ni mí, mi ò bẹ́ nìkan ṣọ̀tá, ẹni èjì rí lè jí ń pa. Ṣé dáadáa ni? Iṣẹ́ ń kọ́? Ṣàlàáfíà lọmọ wà? Ọkọ ń kọ́ o, aya ń kọ́ o, ṣé àlàáfíà ni gbogbo wọn pa? Èmi ti rí dájú pé àlàáfíà òun ni gbogbo wa wà. Iṣẹ́ wa ò dẹ̀ ní jìṣẹ́ mọ́ wa lọ́wọ́ lágbára Ọlọ́run. Ẹ wò pé kí Olúwakẹ́mi tó mú dé ní àárọ̀ yìí. Ọ̀rọ̀ tí tèmi ò máa pọ̀, kò sí pé à ń bú ẹnìkan, à ń gbára wa níyànjú ni. Ohun tó bá ta kókó kí a lè wò ó kí àwa náà tún bẹ̀ ṣe. Òun la ṣe wọ̀n bẹ́ẹ̀. A ti ẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó. Àwọn ohun kan tó máa ń fa rúkèrúdò nínú ìgbéyàwó. Òun la fẹ́ gbéyẹ̀wò. Àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe kókó nínú ìgbéyàwó. Kò dẹ̀ máa tún ṣe ìgbéyàwó nìkan láàárín èèyàn méjì tó yẹ ká máa múlò ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó máa ń fún gbogbo wa ní wàhálà láti sọ. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí orílẹ̀-èdè tí ó bá wà tí ò bá sí ọ̀rọ̀ yìí ní nílò, orílẹ̀-èdè náà ò lè tó. Bẹ́ẹ̀ ni ìgbéyàwó tó bá wà tí ò bá sí ọ̀rọ̀ yìí nínú ẹ̀ ò lè tó. Ọ̀rẹ́ méjì tó bá wà tí wọ́n bá mú ọ̀rọ̀ yìí lò kò lè tó. Torí ẹ̀ la ṣe sọ pé lóòótọ́ ọ̀rọ̀ yìí kéré ṣùgbọ́n lójú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńlá ni. Àwọn ọ̀rọ̀ yìí ni má bínú, dáríjì mí. Ọ̀rọ̀ méjì yìí ó ti tún ilé ṣe bẹ́ẹ̀ ló dẹ̀ ti wólé ọ̀pọ̀lọpọ̀. Lẹ́ẹ̀kọ́kọ́ nínú ìgbéyàwó, ọkọ á ṣe aya, aya á ṣe ọkọ. Èyí tó yẹ kí ọkọ sọ fún ìyàwó ẹ̀ pé kó má bínú, á ní èmi lọ lórí inú ilé. Ṣé wá yẹ kí n máa sọ fún ìyàwó mi pé kó má bínú? Àwa máa wo ẹni tó kọ́kọ́ máa bẹra wọn nínú àwọn méjèèjì. Síbẹ̀ tó ti ń lọ oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta. Àwa di pé àwọn ará ìta ti ń bá wa ń dá sí nítorí ọ̀rọ̀ wo má bínú. Ṣé tá bá ti sọ ọ̀rọ̀ yìí má bínú, ta ló máa mọ̀? Elétí kẹta ò lè gbọ́ pé bóyá ọkọ àti ìyàwó wọn ń jà. Ṣùgbọ́n èmi ò lè sọ fún lágbájá pé kó má bínú, òun ló ń da lérú. Ọkọ aṣaya á ní mo lè tọrọ ìdáríjì lọ́wọ́ ìyàwó mi torí pé mi ló lórí inú dé. Aya náà á sẹ́ pé èmi náà lè tọrọ ìdáríjì, ṣé èmi tí mo tó yìí, èmi ni máa tọrọ ìdáríjì lọ́wọ́ ọkùnrin. Ẹ má jẹ́ ká máa wò bẹ́ẹ̀ o. Má bínú kò ba nǹkan jẹ́. Tí a bá ṣe èèyàn, ẹ jẹ́ ká sọ fún pé kó má bínú. Ọ̀rẹ́ méjì míì tó wọ́n ti jọ ń ṣe kòríkòsùn láti ibẹ̀. Ọ̀rọ̀ yìí náà òun ló ń fàjà láàrin wọn. Tí ọ̀rẹ́ àtọ̀rẹ́ bá ṣẹra wọn, màmá wò pé ta ló wọ́kọ́ fẹ́ bẹra wọn nínú àwa méjèèjì. Ṣé wá yẹ kó rí bẹ́ẹ̀ ká máa wẹ ẹni tó wọ́kọ́ fẹ́ bẹ nìkan? Nígbà tó mọ̀ pé ìwọ ló ṣẹ̀yàn, dé tó lè sọ pé dáríjì mí, má bínú. Ẹ jẹ́ ká máa mú ọ̀rọ̀ yìí lò. Bẹ́ẹ̀ náà ni àárín ẹ̀gbọ́n sí àbúrò. Ẹ̀gbọ́n á ṣe àbúrò, á ní èmi ni mo jù ú lọ. Kí ló wá dé tèmi tí mo jù ú lọ máa fi sọ fún pé kó má bínú? Èmi ò lè kọ́kọ́ sọ fún pé kó má bínú. Ẹ má jẹ́ ká máa ronú bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣàtúnṣe. Má bínú, ó ń wọlé. Àìlè sọ má bínú, ó ń da lérú. Dáríjì mí, ó ń da lérú. Ẹ jẹ́ kí a máa tọrọ àforíjì tí a bá ṣẹ̀. Ẹ má jẹ́ ká sọ pé èmi ni mo tó yìí. Ìyá àti bàbá ọmọ mi ti ṣẹ̀ wọ́n. Látàrí pé kán má lè sọ pé ìyá mi, bàbá mi, mo ṣẹ̀ yín lóòótọ́, ẹ má bínú. Ṣé wá yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn òbí mi náà tó ti ṣe àwọn ọmọ wọn nípasẹ̀ pé má lè sọ pé má bínú. A ní èmi ni mo bí. Báwo ni mo ṣe máa kọ́kọ́ máa bẹ̀? Ògbójú ni máa fi ṣe. Ògbójú yìí ń da lérú. Nígbà tí ọmọ yẹn bá wò pé ìyá mi ó ṣẹ̀ mí, kò tiẹ̀ lè tọrọ ìdáríjì ní ọ̀dọ̀ mi. Ipe báwo ni mo wá ṣe fẹ́ ṣe? Bẹ́ẹ̀ náà ni èmi ìtú ẹ̀ pé ẹ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ mi ẹ ṣe lásán kò lè jáde lẹ́nu wọn. Ẹni tó ṣe ẹ́ lóore lénìí tí ò lè sọ fún pé ó ṣe inú ẹ̀ á dùn láti ṣe mí fún ẹ lọ́la. Àbí bàbá tó mú owó jáde nínú àpò ẹ̀ tó fún ọmọ ẹ pé ọmọ mi gbà fi jẹun. Wàá sọ fún òbí ẹ pé ẹ ṣe sà, ẹ ṣe mà nítorí pé kí wọ́n tó mú owó náà jáde iṣẹ́ mà náà ṣe. Iṣẹ́ náà ṣe kán tó mú owó náà jáde. Tí ọmọ bá jẹun tán, ó ní láti dúpẹ́ lọ́wọ́ òbí ẹ pé ẹ ṣe mà, ẹ ṣe sà. Ọ̀pọ̀lọpọ̀ á máa wò pé àgbo ni mo tún gbé gbà yìí. Ó ṣe kókó kọ́mọ wa máa dúpẹ́ lọ́wọ́ wa tó bá jẹun tán. Ẹ ṣe mà, ẹ ṣe sà. Ọ̀pọ̀lọpọ̀ òun ni ò máa wá bọ́mọ ṣe máa jẹun. Ìyá jáde látàrọ, bàbá jáde látàrọ, wọ́n á wá nǹkan tó máa jẹ lọ.
ó wà nílé òun ṣeré òun rẹ́rìn òun dọ̀wẹ́kẹ̀ àwọn wà níbi tó ti wá ṣẹ́ lọ tí wọ́n ti lọ mú oúnjẹ wá fún ẹ o wá lè sọ fún ẹ pé ẹ ṣé mà ẹ ṣé sà. bí ìyá àti bàbá ẹ bá fún ẹ ní nǹkan bó o béèrè 100 naira tán fún ẹ ní 50 naira nínú ẹ má má bá wọn bínú fi ìkúnlẹ̀ sí kó sọ fún wọn pé wọ́n ṣe é nítorí pé kí ni owó yẹn láti rí kò máa ṣe nǹkan tó rọrùn kò ń ṣe nǹkan tó rọrùn ẹ jẹ́ ká mọ bó ṣe ń dúpẹ́ ẹ jẹ́ a ṣe kí ni ká mọ bó ṣe ń dúpẹ́ àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo sọ yìí dáríjì mí má bínú ẹ ṣé ó ṣe kókó nínú ayé ọmọ ẹ̀dá ẹni tó bá mú gbogbo eléyìí lò nígbàkúgbà á rí pé ayé òun ó ń lọ lẹ́sẹẹsẹ tí òun ò tẹ̀ ní ìṣòro ẹ jẹ́ ká máa mú lò kí ọkọ bá ṣe aya kó bẹ ọkọ kó bẹ aya táya bá ṣe ọkọ kó bẹ aya kó bẹ ọkọ ẹ̀ tí àbúrò bá ṣe ẹ̀gbọ́n kó bẹ̀ kẹ́gbọ́n bá ṣe àbúrò kó bẹ̀ pé kó má bínú ìyá sí ọmọ bàbá sí ọmọ tí ẹ bá mọ̀ pé ilẹ̀ ṣe ẹ tọrọ dáríjì pé kó má bínú ó pààyàn ládàánù má bínú tí yẹn ò bá lè sọ ó máa ń da lérú ni ilé tó dẹ̀ ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ilé báyìí ló ti dàrú tí ò sátúnṣe mọ́ tí ò sẹ́ni tó lè bá wọn dá sí mọ́ látàrí pé kí ẹ má lè sọ pé má bínú ó ṣe ó dẹ̀ tún ṣe kókó bí èèyàn bá fún ẹ ní tọ́rọ́ torí pé àti rí tọ́rọ́ náà kò easy máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe nítorí iṣẹ́ ló ṣe. Bẹ́nikẹ́ni o pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ní ṣá ẹni tó bá tabà kò ń ṣe kó fi ṣèbínú kó tún bẹ̀ ṣe ni. ọ̀rọ̀ mi ò jù báyìí lọ Olúwakẹ́mi lórúkọ ti tèmi èmi lọ́mọ àpè náà là olóko àrọ́tì ọmọ aganhun sẹ́kọ̀tẹ̀ ojú wa ò ní fọ́ láṣẹ ti Ọlọ́run etí wa tá a fi ń gbọ́rọ̀ náà kò mà ní dì ire lójú owó rí ire lójú gbogbo wa máa rí ẹ máa yáṣẹ́.